tó yẹ pé gbogbo olè tọ́jà wọn ò utilize ẹ̀ owó tó bá ti fi òkú kó jọ ọ̀nà ìlú ọgbà lọ gbogbo owó orí tọ́gbà wọn ò fi ṣe kọ́ré ẹ̀yìn gbọ́ngàn fún àjẹgbègbè ìdààmú tó wà lára wọn ẹ̀ náà lábẹ́ jù wọ́n lọ aṣòṣì mábọ̀ lórúkọ wọn gbogbo ilé onílé tọ́kù wọ́n sí gbogbo rẹ̀ náà ti ń ṣe kíni gbogbo rẹ̀ náà ti ń ṣòṣì fún mi wọ́n tó ṣí àméjì àwọn ọlọ́mọ akẹ́kẹ̀ẹ́jì pẹ̀lẹ́ tó ń ṣe nǹkan. Yàgò lẹ́lẹ̀kọ́ nínú kò sówó lọ́wọ́ ẹ̀kọ́ ni tó bá wà lọ́wọ́ ẹ̀kọ́ ní kọjá àgùkọ́ yóò. ẹtùkú dédé àsìkò yẹ̀yàn lólùfẹ́ Dígí Naija TV ní gbogbo tẹ̀sí láǹfààní àti mọ́ gbọ́ wa àti mọ́ wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ́ jáyín sí àti mọ́ gbé yín débẹ̀ hàn kí wàá lóun tí a sùn mọ́ jáyín sí gan báyìí lóòrọ̀ tòní òun náà ní fọ́nrán tó jáde níbi tí ọ̀kan lára àwọn ọmọ MC Olúọmọ náà tó ti jáde wá tó wá jẹ́ kó di nínú wípé òun ṣetán báyìí láti dúró ti MC Olúọmọ gẹ́gẹ́ bí iṣan ọrùn ó ní ìwọ tó bá fẹ́ jẹ́ òṣòkò kò jẹ́ òṣòkò ìwọ tó bá fẹ́ ṣe ọ̀ṣàkà ó ní kò ṣe ọ̀ṣàkà ó ní kò sáyé à ń ṣe yìí à ń ṣe tìbí ó ní MC Olúọmọ nation ní ẹ bá mi wá nǹkan fìdílé ẹ jẹ́ ká kọ́kọ́ jọ̀wọ́ fọ́nrán ọ̀hún ká tó mọ mẹ́nubà ohun tí a ṣe bẹ́ẹ̀ tá a mọ̀ jáyín sí gangan lóòrọ̀ tòní. ọmọ ìyá mi tó bá fẹ́ jẹ́ àṣàkà tó bá fẹ́ jẹ́ òṣòkò ká ba lè mọ ibi tá a fẹ́ rán ara sí kò sí nǹkan tó ń jẹ́ 99% loyalty o loyalty 101% ni tó bá fẹ́ tẹ̀lé mi sílùú ọmọ Akínsọ́yà ọmọ ìyá mi jáde tán gbé loyalty ẹ tán ṣùgbọ́n mo fẹ́ àṣọ ẹ kò séèyàn tó tẹ̀lé mi sílùú tó lose bàbá ò lose rí always a winner ni ọmọ ìyá mi I stand strongly with mi sílùú ọmọ Akínsọ́yà Ayédáadé Gbadéwọ̀lú. ẹ káàbọ̀ padà òun náà lè ṣe bẹ́ẹ̀ lẹ́tìrí tẹ̀sí ti gbọ́ nínú fọ́nrán ọ̀hún tó jẹ́ kó dé mímọ̀ wípé òun gẹ́gẹ́ bí ẹnìkan òun dúró ti MC Olúọmọ dìgbìdìgbì gẹ́gẹ́ bí iṣan ó ní ìwọ tó bá fẹ́ ṣe òṣòkò ìwọ tó bá sì fẹ́ ṣe ọ̀ṣàkà ó ní kò jẹ́ ká mọ̀ nítorí kò sáyè fún à ń ṣe tìbí à ń ṣe tọ̀ òun ṣùgbọ́n kọ́rọ̀ náà tún wá lè yé wa dáadáa ṣé lóòótọ́ ni gbogbo tó ṣe bẹ́ẹ̀ tó fi léde ẹ̀tún jẹ́ ká kọ́kọ́ jọ̀wọ́ fọ́nrán yìí. ó wà lọ́dọ̀ èkó gangan ojú èkó gangan ọ̀gá èkó gangan Tinubu ní èkó ní sáà máa bọ̀ wá bá èkó ní sáà máa bọ̀ wá bá Saka èkó Ṣẹ́gun èkó ojú èkó sọ́dọ̀ Ṣẹ́gun gbogbo nǹkan tó fẹ́ ti di rọrùn ó jẹ́ ti rọrùn ó ti rọrùn bàbá máa ń mú lọ́dọ̀ ọ̀gá wa. ẹ káàbọ̀ padà ibi àwí náà la ṣe bẹ́ẹ̀ ládé torí sùn báyìí láàrin ajẹnimú ni pẹ́kọ́rọ́ arákùnrin tí ṣe bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ tán náà lẹ́lẹ́ nínú fọ́nrán alákọ̀ọ́kọ́ ti àgbéjáde tó jẹ́ kó di mímọ̀ wípé àfìlá ọ̀rọ̀ iṣu lápára ń kú sí àfi MC Olúọmọ ó ní ìwọ tó bá fẹ́ ṣe ọ̀ṣàkà kó ṣe ọ̀ṣàkà ìwọ tó bá sì fẹ́ ṣe òṣòkò kó ṣe òṣòkò ó ní kò sáyè fún 99% loyalty ó ní 100 ní ṣùgbọ́n báwo ló ti ṣe jẹ́ ti àṣírí nínú fọ́nrán ìpẹ̀lú Tàfàṣégò tó sì jẹ́ kó di mímọ̀ wípé èkó lè kó Ṣégò ó ní Ṣégò ní ọ̀gá o ǹjẹ́ ṣe èèrà tiẹ̀ náà fẹ́ pòpòrò dènù àbí ohun tó ń rí jẹ lákàtà rẹ̀ ní àbí ká sọ wípé Ṣégò náà tún ṣe bẹ́ẹ̀ ó ti jèrè ọkàn ọ̀hún náà bákan náà nítorí ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ó yanilẹ́nu ó ṣe ní ní kàyéfì ṣùgbọ́n ìyà tó bá wa kọ sẹ́yìn náà ẹ má gbàgbé láti bá wa fi èrò tí náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section ṣùgbọ́n ká tó mọ̀ dágbére ẹ jẹ́ kàkà ọ̀kan sí méjì lórí àwọn nǹkan tí àwọn ènìyàn fi sọ̀rọ̀ sí abala àríwísí fọ́nrán ọ̀hún káwọ́ ìyà tó kọ sí oníkálukú. a rí kọ́mẹ́ntàsì kan tó ní so this guy sef can compromise ọ̀la best ṣe bí bẹ́ẹ̀ lákòókò ṣe bẹ́ẹ̀ là ń bi nítorí ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ó yanilẹ́nu ó ṣe ní kàyéfì ṣe pé ó lè padà lẹ́yìn MC Olúọmọ pẹ̀lú gbogbo kòròkẹrẹ ṣé gbogbo àlùwàlà olóńgbò ṣèkà ní ọgbọ́n àti kẹrùn jẹ ní. That's why Pasuma said if you are not among NURTW don't allow them fight don't follow them fight just stay at the center
síta ṣé pé lóòótọ́ ni pé ṣekúṣe náà ni gbogbo wọn ní agboolé union gẹ́gẹ́ bí àti ṣe rí tí ọ̀rọ̀ náà ṣe ń lọ tí ó sì yé wa dáadáa báyìí gbangba tí oníwà ń ṣe ti lágbájá tí ẹlẹ́yìn ṣe ti tàmẹ̀dò ṣùgbọ́n tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ ẹ̀túnlẹ̀ ká wo òmíràn. You betray MC Oluomo. This life no trust anybody. The guy don use his life swear he will never near Sego. Na wow. Wọ́n ló ṣe bẹ́ẹ̀ ó ti fi gbogbo ìgbésí ayé rẹ̀ búra pé òun ò lè súnmọ́ Sego láìla pé MC Oluomo ní lẹ́yìn tí àwa náà sì rí àrídájú rẹ̀ nínú fọ́nrán kan tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde kó tó di pé akẹ́fìrè lọ́dọ̀ Sego báyìí ó tó jẹ́ kó di mímọ̀ pé Èkó ní Èkó Sego. Opi, e no go better for you, Saka olórí burúkú. Ṣé ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ó ka àwọn ènìyàn lára torí ó ṣe ní kàyéfì náà ní tòótọ́ bí ẹni tí a ṣe bẹ́ẹ̀ tí a bá finú tán tá a bá rí pé ó ṣe bẹ́ẹ̀ ó ti gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún wa ọ̀rọ̀ náà máa dùn yàn. Omo, this life trust no one, but I think Oluomo didn't do well to this guy. Ajé. Ẹgbọ́n ṣe látàrí pé MC Oluomo ṣe dáadáa fún ọmọkùnrin náà ló ṣokùnfà bí ó ti ṣe gbẹ̀yìn bẹ́bọ jẹ́ ṣùgbọ́n gbogbo àná lárí gbọ́ nínú fọ́nrán ọ̀hún tó jẹ́ kó di mímọ̀ wípé MC Oluomo ni MC Oluomo ni. Ṣé ẹ̀yin lérò pé MC Oluomo ṣe dáadáa fún àbí ó ní ohun tí ó ti ṣe bẹ́ẹ̀ tó ti rí gbà láti ọ̀dọ̀ Tafa Sego tó ṣokùnfà bí ó ti ṣe kọ̀yìn sí MC Oluomo báyìí tó sì kéde Tafa Sego gẹ́gẹ́ bí Èkó Sego ló ní Èkó lọ́wọ́ yìí. I can't believe this, wallahi. Sego, please be careful o. Wọ́n ní pàṣán tá a fi na ìyálé ni òṣìbẹ́ ó ń bẹ lájà fún ìyàwó náà ló ṣokùnfà bí wọ́n ti ṣe ń sọ fún Tafa Sego báyìí pé dẹ́ẹ̀dẹ́ mìíràn wọ́n ní kò ṣe jẹ́jẹ́ nítorí tó ẹ jẹ́ ká wo òmíràn. In any organization, there are no permanent friends, only permanent interest. Always remember that a betrayer will likely betray again. I record seeing this individual in a recent video emotionally pleading loyalty to MC Oluomo, yet within just 2 weeks, he has aligned him. Ó tọ́ kókó ní fọ́nrán náà láṣìbẹ̀ lágbé jáde fún ìtẹ̀rí níbi tí ó ti ń jẹ́ kó di mímọ̀ wípé 99% loyalty ni fún MC Oluomo. Ó ní kò sáyè fún Ọ̀ṣàkà àti Òṣòkò. Let's stop condemning this guy. Let's give him his credit. He really tried in the time of MC era. Lóòótọ́ náà ni pé ó gbìyànjú nítòótọ́ ṣùgbọ́n gbogbo máa jùlọ àwọn ẹ̀yìn rẹ̀ gbogbo fọ́nrán tó ṣe bẹ́ẹ̀ tó gbé jáde tó ti jẹ́ kó di mímọ̀ pé 99% loyalty ni o. Ó ṣe bẹ́ẹ̀ ó yanilẹ́nu ó ṣe ní kàyéfì pé ó tún wá lè ṣe bẹ́ẹ̀ lọ darapọ̀ mọ́ Sego Nation kó kọ̀yìn sí MC Oluomo. Ṣé ká ní ohun gbogbo tó ń ṣe bẹ́ẹ̀ tó ń jẹ gẹ́gẹ́ bí àǹfààní lọ́dọ̀ MC Oluomo náà ló ti ṣe ní òpin ti dé bá tó fi ṣokùnfà bó ṣe lọ darapọ̀ mọ́ Sego Nation. Ọ̀rọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ lẹ̀ ti bọ̀ láláyé lẹ́kùnrẹ́rẹ́ tí ẹ sì tẹ́rẹ́ ìyàtúkọ̀ sí oníkálukú látàrí àwọn èrò wọn tí a kà sí ilé tí lábala àríwísí fọ́nrán ọ̀hún. Ìyà tó bá kọ sẹ́yìn náà bákan náà ẹ má gbàgbé láti bá a fi sọwọ́ sí abala àríwísí ìyẹn comment section. Bákan náà kí bá láìkẹ́ sí bá a ṣe kẹ́ ẹ fi sọwọ́ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. Ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́ a tún máa bá yín pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà. À ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.